Ekaro, Ekason, Ekale, as with the team who this is DG Niger. And don't forget to subscribe, like and share. Àbọ̀lọ́rẹ́ tún ti jáde o lórí ọ̀rọ̀ awuyewuye tó ń lọ láàrin Tafasego àti MC Olúọmọ. Ó ní àwọn ọmọ Tafasego náà tún bẹ̀rẹ̀ wàhálà ìpadà o láti ìgbà tán ti ní kóníkálùkù wáwọ́ ọmọ ìbáṣọ táwọn dẹ̀ ti ceasefire. Àwọn ọmọ Tafasego bẹ̀rẹ̀ sí ń sọ òkò oríṣiríṣi ògúlùtù ọ̀rọ̀ lu MC Olúọmọ. Èyí tó wá ṣe ìyàlẹ́nu bẹ́ẹ̀ ni pé ó ní níwọ̀n ìgbà tí wọ́n bá ti ń bú MC Olúọmọ tí wọ́n dẹ̀ ń bú Àbọ̀lọ́rẹ́ ńṣe ni Tafasego ń fún wọn ní oríṣiríṣi post o láti máa wúrú àwọn ìwà bàjẹ́ yìí. Ó nítorí ẹ̀ ló mú òun jáde láti wá fi gbogbo àwọn ìwà bàjẹ́ yìí hàn pé tó bá rí pé òun dákẹ́ ni tóun ò sọ̀rọ̀ wọn ní mọ bó ṣe ń lọ tìtorí ẹ̀ ló ṣe wá yànnàná everything bó ṣe ń lọ káyé lè mọ̀ pé Tafasego àti àwọn ọmọ ẹ̀ náà bẹ̀rẹ̀ sí sọ̀kò MC Olúọmọ jẹ́jẹ́ làwọn dúró o wọ́n yẹ ti bá wọn sọ̀rọ̀ pé káwọn gbàgbé gbogbo bó ṣe ń lọ. Ó ní tí Tafasego ò bá sọ̀rọ̀ síta tó dàbí ẹni tó dákẹ́ jẹ́ gbogbo àwọn ọmọ lábẹ́ ẹ̀ wọ́n ní abẹ́ àṣẹ ní gbogbo wọn wà tó ń dẹ̀ ti ń ṣe gbogbo kínní ó dẹ̀ ń compensate oníkálukú ẹ̀ wá nǹkan fìdílé nǹkan ẹ̀dá àjọpọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Àbọ̀lọ́rẹ́. National Union tí ń ṣe union ẹlòmíì ò kò road kò national kò márúwá kò ọlọ́kadà kò gbowó ta but ó kàn ní personal interest lórí pé kí ló ń ṣe lórí transportation generally in Nigeria and particularly in Lagos State lẹ́lòmíì ṣe ń listing sí mi pé jẹ́ kí n gbọ́ nǹkan tí bọ̀bọ̀ Legacy yìí sọ and now mo rò pé níbi tá a fi ọ̀rọ̀ yẹn kọ́ sí níbi tí ọ̀rọ̀ yẹn lọ ká ní pé bí bátù yẹn ṣe ń lọ mò ń fight ẹ̀ lọ at least àti máa mọ ibi tí ọ̀rọ̀ yẹn dé ń sìn bọ́ ọkọ̀ ní òkè kán pè wọ́n kán parí ìjà àwọn èèyàn yẹn wọ́n ń parí ìjà ni ọ̀yanjú ọ̀rọ̀ má dẹ̀ fẹ́ kẹ́ wá wo aláṣejù nínú ọ̀rọ̀ yẹn gangan as at now nísìnyí ni pé most ẹlòmíì tó bá kọ̀ jálu show mi àbí ó bá jálu program mi àbí ó bá jálu bí tí mo ti ń sọ̀rọ̀ ẹlòmíì máa bínú pé Legacy ó ti tó tiẹ̀ pọ̀ kíní kan ẹlòmíì àwòrán but ẹlòmíì ò ní rí ibi táwọn ti máa ń bẹ̀rẹ̀ but ibi tí Legacy bá ti bẹ̀rẹ̀ ìbẹ̀lẹ̀ ti máa ń mu nítorí pé thousands gbogbo wọn ọ̀hún tó mi nìkan gbé sáré Ọlọ́run and now máa fún nǹkan tó wá ṣẹlẹ̀ recently sí máa fi hàn yín oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ ibi tá a fi kọ́ sí ibẹ̀ láti fẹ́ mú báyìí mo dẹ̀ fẹ́ kẹ́yìn èèyàn gbọ́ mo máa bẹ̀bẹ̀ mo ò ní lè play voice mi dẹ̀ ní lè play voice but màá fi update hàn yín níbo la parí ọ̀rọ̀ yìí sí lọ́jọ́ sí níbi tí a fi ọ̀rọ̀ yìí ká sí lọ́jọ́ sí òun ni pé wọ́n ní àtọ̀tún àtòsì kí wọ́n ceasefire àti kìíní condition o àti kìíní condition o everybody ẹ ceasefire ní after ìgbà tí wọ́n ní kí wọ́n ceasefire after ìgbà yẹn ní àwọn kan update lórí kálukú update náà update ìgbà tí wọ́n update yẹn mo wá síta eléyìí ló máa jẹ́ ẹlẹ́ẹ̀kẹta mo mọ̀ pé gbogbo ẹ̀yin èèyàn onílàkàyè ń tẹ̀lé wa o eléyìí ló máa jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ẹ̀yin èèyàn tí mo ti mú fídíò tí mo ti mú update wọn wá pé ẹ wò ó wọ́n update o kò sẹ́nibọ̀dì tó kọ́ṣọ̀ wọn o wọ́n update Folúọmọ wọ́n bu wọ́n ṣe gbá wọ́n ṣàwò anybody ò kọ́ṣọ̀ wọn o ok mo ti kọ́kọ́ gbé wọn lálàkọ́kọ́ lẹ́yìn tó ti parí ìjà láti on the 19th ṣé on the 19th of January nàbí on the 19th of February on the 19th of January tó ti parí ọ̀rọ̀ yẹn láti gbà yẹn àwọn update kò sẹ́nibọ̀dì tó ká wọn lọ́wọ́ kò mi ò sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì mo tún gbé another update wá pé ẹ wò ó kò tí jo bí how many weeks nísìnyí tí mo tún sọ pé ẹ wo nǹkan táwọn people yìí ń ṣe now another one tún wá ṣẹlẹ̀ again màá dẹ̀ jẹ́ kẹ́yìn èèyàn kọ́ wá wíà wàláì súnbílẹ̀ rẹ̀ sí láwà ń gbọ́ sórí analysis tí mo fẹ́ ṣe lọ́wọ́ yìí ó máa bàjì gan mi ò dẹ̀ ní parọ́ mọ́ anybody Ọlọ́run ní Ramadan láwà yìí mi ò ní parọ́ mi ò dẹ̀ ní ràràbò mi ò dẹ̀ ní lọ tọwọ́ bọ personality lèmi ò tẹ̀ láìkì yẹn but màá fi ojú yín gbolẹ̀ níta gbangba màá jẹ́ káwọn èèyàn mọ ìyàtọ̀ láàrin nǹkan tẹ́ ń ṣe òótọ́ àti irọ́ màá jẹ́ káwọn èèyàn mọ̀ pé onírọ́ ni yín màá wá jẹ́ káwọn èèyàn mọ̀ ìyàtọ̀ láàrin union àti politics
láàrin òṣèlú àti union màá là pọ̀yàn tẹ́yìn èèyàn ọlọ́gbọ́n máa understand. Alálìkùwà mo ń bọ̀ mo ṣe máa play mo ṣe máa fi kankan wọ̀nyí o mo kàn fẹ́ sáré ṣe analysis kékeré pé bó la fi ọ̀rọ̀ yẹn sí tá ti kúrò ní o bí tá ti kúrò ní pé kóníkàlùkù lọ ceasefire kàn dẹ̀ jókòó legacy ceasefire torí pé ẹ̀yin tẹ́ máa ń wá ṣépè àtẹ̀yin tẹ́ máa ń wá béèbú tí ẹ kì í mọ ìdí ọ̀rọ̀ tẹ́ máa ń sáré já lu ọ̀rọ̀ mo ń bá yín wí ẹ jẹ́ kó rí yín pé thank you God bless you Ahmed Akin 19th of January ní a ti ceasefire but àwọn ceasefire láti gbà yẹn àwọn tún ṣì ń wọ́n ṣẹ́rí àkọ́kọ́ máa fi update yẹn wọ̀nyí àkọ́kọ́ òun ni pé ẹ lọ wò gbogbo anybody tó bá fẹ́ popular àbí gbogbo anybody tó bá mọ̀ pé òun fẹ́ nǹkan nínú regime tó ń lọ yìí nínú regime tó ń bá lọ yìí ẹni tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ Sego ẹni tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ Sego àbí ẹni tó bá fẹ́ shine lọ́wọ́ Sego lọ tan kámẹ́rà kó ṣépè fún Olúọmọ kó lè ṣépè fún Legacy tó bá ti lè bú Olúọmọ àti Legacy wọ́n máa fún ẹ post tó bá ti lè mo tún já yín sí ni o wọ́n tó bá fẹ́ position wọ́n tó bá fẹ́ jẹ chairman àbúrò tó bá kọ́ recognize ẹ nínú union lẹ́nìí lọ tan kámẹ́rà kó máa bú Legacy àti Olúọmọ tó bá ti ń bú Legacy àti Olúọmọ gbàgbé ó máa gbóyè gbogbo àwọn tó tan kámẹ́rà fún mi tó dẹ̀ tan kámẹ́rà fún Olúọmọ gbogbo wọn pátápátá ló wà ní position lẹ́nìí gbogbo wọn pátápátá náà ṣe dáadáa fún gbogbo wọn pátápátá ni wọ́n upgrade so ìwọ náà tó bá jẹ́ ordinary chairman ìwọ náà tètè lọ tan kámẹ́rà o kó wá bú Legacy kó dẹ̀ wá bú Olúọmọ ṣáà àwọn méjèèjì ṣáà máa ṣépè papọ̀ máa bú àwọn méjèèjì tó bá ti ń bú wa ọ̀gbẹ́ni ó máa gbóyè mo ní fídíò lọ́wọ́ gbogbo àwọn tó bú mi pátápátá gbogbo àwọn tó ṣépè fún Olúọmọ pátápátá gbogbo wọn pátápátá náà uplift gbogbo wọn ni wọ́n uplift sókè wọ́n gbé wọn sókè wọ́n uplift wọn sókè báyìí gbogbo wọn tó bú Olúọmọ now èyí tó wá ń ṣẹlẹ̀ sí ni pé mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ because ọ̀rọ̀ tí mo bá sọ ibẹ̀ lẹ ti máa lọ mú point secretary ó dà pé the general secretary of that Lagos state nínú union ni mo ń sọ o kò ń ṣe àwọn olóṣèlú o tí bá ti ń ṣe show ó máa ń listen sí show mi máa farabalẹ̀ gbọ́ ó máa mú point àwa mú point yẹn àwa mú lọ bá ẹ jẹ́ ká ṣe báyìí because if not gbogbo nǹkan tẹ́ ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta tẹ́ ń ṣe union kò ṣẹlẹ̀ rí gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn ẹ ti ń lo 2 years lọ nínú regime yín 2 years ẹ ṣe nǹkan kan until gbàtí Legacy jáde tí mo ṣe yọ fún yín pé kí lẹ ṣe kí ni ìwọ náà ṣe kí ló fowó ṣe kí lẹ ń fowó ṣe bó lẹ náwó sí báwo lẹ ṣe ń ṣe gbàtí mo ṣẹ̀ṣẹ̀ wá ń gbé ọ̀rọ̀ jáde lẹ́ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ó yẹ kẹ́ ṣe dáadáa ìgbà ẹlẹ́ṣẹ̀ wá mọ̀ pé ó yẹ kẹ́ ṣe àwọn nǹkan kan if not èèyàn tó ti lo 2 years tí ò rí nǹkan kan ṣe tó wá jẹ́ pé màtẹ́yàn wá jáde lẹ́ṣẹ̀ wá mọ̀ pé fẹ́ ṣe nǹkan lẹ́ṣẹ̀ wá ṣe jẹ́ ká ṣe báyìí but èmi ni tíṣà yín tí mò ń kọ́ yín now kò ní máa gba brain mi lásán kò ń ṣe pé ìjà ẹ bá fẹ́ pé ó yẹ lọ ṣe nǹkan tó bá ṣe lọ ṣe nǹkan tí Legacy máa jáde tí Legacy bá ti ń bú wa nǹkan tó bá ti ń bú wa fún ká máa ṣe correction ká máa lo brain Legacy yẹn ká máa fi ṣe dáadáa brain mi kọ́ lẹ̀ máa tó bá fẹ́ utilize brain mi ó máa gbé mi mọ́ra ni báwo ló ṣe máa gbé mi mọ́ra ó máa gbé bóòsì mi ọ̀gá mi ó máa gbé mọ́ra ẹjọ́ máa ṣe tẹ́ bá jọ ń ṣe tí píìsì bá wà tó bá bèèrè pa idea wo ni mo ní màá wá sell idea mi fún yín tẹ́ bá ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí idea pọ̀ màá yọ ṣé gbogbo nǹkan tẹ́ ṣe àwọn ẹlòmíì máa gbà wọ́n ti ṣe nǹkan gidi ẹ ṣe nǹkan kan gidi o kò ṣe pé ẹ ṣe nǹkan gidi o but ọ̀tọ̀ ni òṣèlú ọ̀tọ̀ ni pé ẹ ń play politics ọ̀tọ̀ ni ẹ ń ṣe union gangan mo ń bọ̀ sórí màá wá enlight ojú àwọn èèyàn sórí gbogbo nǹkan tẹ́ ṣe lẹ́rọ kó bẹ́ẹ̀ ń gbà sign màá enlight ojú àwọn èèyàn màá ṣàlàyé àwọn èèyàn ọlọ́gbọ́n máa understand dáadáa wọ́n máa understand màá jẹ́ kó yẹn pé ohun tẹ́ ń ṣe rubbish lẹ́ ń ṣe ohun tó yẹ kẹ́ ṣe kọ́ lẹ́ ń ṣe òṣèlú lẹ́ ń ṣe màá dẹ̀ give analysis táwọn èèyàn dẹ̀ máa understand pé yes you are talking now ẹ wá gbọ́ lẹ́ni màá dẹ̀ jẹ́ kí n ohun dà kí ní ìdá lẹ́ni jẹ́ kí n forward lọ báyìí gbogbo ẹ̀yin tí
tẹ upload àbí gbogbo ẹ̀yin tí ẹ jáde tẹ kọ́kọ́ kúkọ nípa Olúọmọ lẹ́ni gbogbo yín pátápátá. Now before kí n tó fi nǹkan yìí hàn, mo sọ categorically Sego ò fẹ́ peace, ó fẹ́ wàhálà. Kí ni Sego fẹ́ gangan? This is my question. Inú àwẹ̀ la wà yìí. You have to address us or address the public. Kí lẹ fẹ́ gbà lọ́wọ́ Olúọmọ gangan? Ẹ̀pà ń para ẹ̀, Olóhun pàjá. Kí lẹ fẹ́ gangan? Ohun tẹ́ ẹ dẹ̀ fẹ́. Ṣé ní gbogbo ohun tá a ṣe tí lè fi jóná? Èmi Legacy mo ṣe máa play gbogbo ẹ̀. Voice tí mo ní lọ́wọ́ nípa gbogbo yín. Àti ti chairman yín o, àti executive o, àti gbogbo yín o. Èyí tí mo ní lọ́wọ́ ó pọ̀ rẹpẹtẹ. But mo máa ṣe nílànà òfin. Mo ò ní rúfin. Mo máa farabalẹ̀. Wà ní pé ẹ̀yin fúnra yín náà lẹ máa ń gbóògùn jẹ fúnra yín. Ẹ̀yin náà lẹ máa ń rìkọ́ọ̀dù ara yín. Tẹ́ ẹ bá rìkọ́ọ̀dù ara yín, ẹ̀yin náà lẹ máa ń send ẹ̀ sí èmi Legacy. Mo sọ fún yín pé most inú yín tẹ́lòmí rò pé bóyá ọ̀tá mi ni, kì í ṣọ̀tá mi, ọ̀rẹ́ mi ni. Mo ò dẹ̀ ní já yín tán. Ẹ láìkì ara yín. Èmi mọ̀ pé ẹ láìkì ara yín náà. Àìmọye nǹkan tó ń ṣe láàrin ayé jẹ́ pé rárá ń bò mọ́ra. Ẹ láìkì ara yín, ṣe láìkì ara yín ni níbẹ̀ yẹn. Ṣé níbi tẹ́ ń ṣe yẹn ẹ láìkì ara yín jẹ́ pé bí tẹ́ ṣe dúró dera yín, ẹ dúró dera yín bí kúkú bí yíyè ni tí mo dẹ̀ mọ̀. Mo kàn máa ń rẹ́rìn ni. But àwọn tó ń bá mi ṣe wọ́n trust mi. Wọ́n dẹ̀ mọ̀ pé mi ò kí ń fumble. Mi ò dẹ̀ kí ń betrayed. Tó bá bá mi sọ̀rọ̀ lẹ́yìn, tó bá sọ fún mi pé Legacy ọ̀rọ̀ yìí láàrin èmi àti ẹni o. Bó ṣe sọ pé láàrin èmi àti ẹ yẹn, láàrin Ọlọ́run, láàrin èmi àtẹlẹ́dàá mi, etí kẹta ò ní gbọ́ láyé, máa dé mọ́lẹ̀ ni. Àbákú laṣọ ewúrẹ́, mi ò kí ń tí máa sọ fún mi pé ọ̀rẹ́ mi ni ẹ, mo wà pẹ̀lú ẹ, gbàgbé. Tí máa sọ fún mi pé mo wà pẹ̀lú ẹ, Ọlọ́run ọba ń gbọ́, mi ò ní padà. No matter anything tó bá wù kó ṣẹlẹ̀ sí ẹ láyé, mo ò ní padà. Mi ò ní padà. Captain tèmi máa ń bá ship sink ni o. Mo ò kí ń padà o. Gbogbo nǹkan, I will follow you physically, I will follow you spiritually. Gbogbo nǹkan ni máa fi dúró tiẹ̀. But tí n bá ní bẹ́ẹ̀ ṣe mọ́, tí máa fẹ́ padà, máa sọ fún mi pé okay, mo ti ń lọ, mi ò bẹ́ẹ̀ ṣe mọ́. But tí n bá ti bẹ́ẹ̀ ṣe rí, tí mi ò bá bá ẹ ṣe mọ́, mi ò ní ever wá downfall ẹ, mi ì dẹ̀ ní yẹ̀yẹ́ ẹ, mo ò dẹ̀ ní. Okay, let me just give an example kékeré. Former boss mi, Bàrúwá lẹ́ni sìn. Alájà kan níra fi Ọlọ́run wà, ọ̀n bá wa ṣe. Bàrúwá náà bá ṣe. Sẹ́tọ̀ Bàrúwá náà bá ṣe. Náà bá wà. O lè gbọ́ mi ní one day. Mo mọ̀ pé Ọlọ́run wà àti Olúọmọ wọn agree. Wọn jọ papọ̀, wọn agree. But ọ̀gá mi lánàá òun lọ́lọ́run wà. Mi ò kò dẹ̀ ní ṣẹlẹ̀. Níjọ́ tèmi àti Olúọmọ dẹ̀ ti jọ wà bá ṣe jọ close tó. Mi ò ever one day sọ̀rọ̀ Ọlọ́run wà létí. Àfi tí wọ́n fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run, máa sọ̀rọ̀ Ọlọ́run wà dáadáa ni. Ẹnu ò ní gbé mi débi kí Ọlọ́run wà ṣe dáadáa o. Ọlọ́run wà ò ṣe dáadáa o. Ọlọ́run wà ṣe kíní kan. Mi ò ní ever discuss ọ̀rọ̀ Ọlọ́run wà láyé pẹ̀lú anybody. Mi ò dẹ̀ ní ever wá ìṣubú ẹ̀ láyé. Mo ò dẹ̀ ní ever sọ̀rọ̀ àìdá. Kódà tó bá ṣe àìdá fún mi, tó bá ṣe àìdá mi ní ever sọ, kò ní gbẹnu mi láti wá sọ̀rọ̀ pé former boss mi. No, that is loyalty tí mo ní lánàá yẹn. Mo sì respect loyalty yẹn pẹ̀lú ọ̀gá mi. Mi ò ní ever yẹ̀yẹ́ Ọlọ́run wà láyé. Mi ò dẹ̀ ní kódà tí máa rí nǹkan tó bá fẹ́ affect ẹ̀ máa yà pé ọ̀gá ẹ ṣọ́ra ń bí náà ọ̀gá. Àìmọye ọ̀rọ̀ tá ti sọ lẹ́yìn. Tèmi èmi Ọlọ́run wà is still my boss. Ọ̀gá mi ni. Despite pé ó wà pẹ̀lú Bàrúwá. Ó wà pẹ̀lú Bàrúwá lẹ́ni. Bàrúwá ló ń bá ṣe. Bàrúwá ló ń tẹ̀lé bọ̀. So ibi àwọn tó ń bá mi ṣe enemy tó fẹ́ pa mí, tó ń wá aburú sí mi, àwọn ni ọ̀gá mi former boss mi ń bá ṣe. So definitely ọ̀gá mi tó ń bá àwọn ọ̀tá mi ṣe. Ṣé mo pé ó kí máa wò wọ́n bí ọ̀tá ni? Ó yẹ kí máa wo ọ̀gá yẹn bí ọ̀tá pé ọ̀tá mi lélẹ̀. Ẹni tí bá wà mọ̀ pàkẹ́ mi náà máa sọ, but never. Mi ò ní ever and ever sọ àìdá àbí sọ aburú àbí bu ẹnu àtẹ́ lu ọ̀gá yẹn
because nígbà yẹn ọ̀gá mi ni bó ṣe jọ́ ọ̀gá mi yẹn tí ò bá wá tí nǹkan ẹni tí bá wà láàárín èmi àti wọn lénìí inú mi ló máa wà tó bá ń wo àwọn wọ́n lè gba aburú wọ́n lè ro aburú fún mi wọ́n lè ṣe anything fún mi I don't care abẹ́tẹ̀ mi ò ní ṣe loyalty tí mo pledge nígbà yẹn pé I will pledge my loyalty to you that loyalty is still there up till today mo dẹ̀ ní disappoint ìyẹn nìyẹn ìyẹn ló ń pè ní ọmọ èèyàn ìyẹn ló ń pè ní ọmọlúàbí ó wá nítorí pé ọlọ́run wa ti tẹ̀lé àwọn bàrúwá lọ lẹ́ni ó ti lọ bá àwọn bàrúwá ṣe olófo ni bàbá yẹn èmi náà never níjẹ́ tí mo dẹ̀ ti ṣe fídíò láyé mi ò tẹnu àbùkù ní ìdẹ́ni tẹnu àbùkù and my respect ó yìí máa lọ fún àgbo ògbọ́n tí máa kọrin pé ìwògbé láfi ṣe gbọ́dọ̀ fún ọ akọni Ráfíù mi bàbá wàrí sí ìyẹn yẹn ló ń pè ní èèyàn tó lóyà ó nítorí pé kò sí ìjàgbá ọmọlé ní kò wá lẹ́nu mọ́ kí n máa wá yẹ̀yẹ́ no now èmi ò ní jọ ẹ̀yin ará bí èmi ò ń ṣe láìfù tèmi bẹ́ẹ̀ mi ìdẹ̀ sínú bẹ́ẹ̀ ọ̀dàlẹ̀ ni yín ọ̀dàlẹ̀ dẹ̀lẹ̀ máa jẹ́ okay sórí nǹkan tí wọ́n fi nǹkan yìí hàn yín now ṣé wá rí Sego ò fẹ́ peace ìdí tó fi fẹ́ peace ni pé gbogbo àwọn tó ń bú Olúọmọ gbogbo àwọn tó ń ṣépè fún Olúọmọ gbogbo wọn ni ó ń gbé sókè gbogbo inú tó bá ti ṣépè fún Olúọmọ inú ẹ̀ máa ń dùn wá ayé Olúọmọ ọ̀tọ̀ Olúọmọ wáyé láti wá lo gbà tiẹ̀ ó dẹ̀ sì ń lò ìránṣẹ́ kan ò dí kan lọ́wọ́ Sego ò lè torí pé òun fẹ́ ga kó ní kí iná Olúọmọ kú kó paná ẹ̀ báyìí máa ṣẹ́rí ever before kó Olúọmọ tó jẹ́ state chairman nínú ẹ̀ ti ń jò láyé Alhaji Saola iná Olúọmọ ti ń jò before Alhaji Saola tó wá jẹ́ state chairman iná Olúọmọ ti ń jò after gbàtà Alhaji Saola lọ nígbà tó Ọlọ́run wà dé iná Olúọmọ ń jò iná Ọlọ́run wà ń jò iná Olúọmọ ń jò lẹ́yìn yẹn kò tí ì sí àwọn tí iná wọn jò dáadáa ní state chairman yẹn tí iná wọn jò dáadáa tó dàbí táìmù Ọlọ́run wà àtolúọmọ kò tí ì sí state chairman tó rin ilẹ̀ tó bẹ́ẹ̀ kódà yẹn tẹ́ ń ṣe tí ilé ní gan orúkọ tẹ́ ṣe ń lò lẹ́nu bẹ́ẹ̀ sọ pé ìwà ń bẹ̀ lẹ́nu kò tí ì tó orúkọ àti iyì àti àpọ́nlé àti òkìkí tó wà fọ́lọ́run wà ẹ̀ tí ì bá now gbàtàgbẹ̀dẹ wà ń bẹ̀ iná Olúọmọ ń jò kò wá ní tásìkò tí yín sìn kẹwàá lè máa paná yẹn kò ṣe é pa èyí kọ́ lè máa pa àfi tó bá wọn Ọlọ́run dé Ọlọ́run ọba tó dẹ̀ da ò ní pa now kí ló wá ṣẹlẹ̀ ni pé ṣé wá rí battle tẹ́ ń jà lọ́wọ́ yìí tẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí new fresh battle tẹ́ bẹ̀rẹ̀ ní March yìí March 2026 yìí ní wo battle yẹn tán ẹ̀yin ló máa padà affect padà battle tẹ́ fẹ́ jà yìí battle tẹ́ ń jà because ní ìmọ̀ tẹ́ ń wá kẹ́ ẹ̀ ń fẹ́ peace ni ẹ̀ fẹ́ peace bí kẹ́ máa fa wàhálà and tó bá jẹ́ pé ìdí now before kí n tó sọ̀rọ̀ lọ́bẹ̀ kí n tó lọ́bẹ̀ jẹ́ kọ́kọ́ wá síbí báyìí náà lọ wá síbí now wọ́n gbé breaking news jáde this is the breaking news breaking news wọ́n wá gbé Alhaji Najeem Yàsín síbẹ̀ ẹ máa gbọ́ breaking news tó jáde lẹ́ni only breaking news court disgrace MC Olúọmọ and Alhaji Najeem Usman Yàsín giving them 24 hours to vacate the national headquarters and hand over all the union property to Alhaji Tajuddin Ibikunle Bariwa. The court called them criminal and threatened to send them to prison if they fail to hand over within 24 hours. Why you calling you? Why you calling you? Why you calling you? Who that out? You should give me. Why you calling you? Okay. Oani. The court also issued consequential order directing the 36 states council, including the Federal Capital Territory, to comply with the judgment unconditionally. The court said, I can't back and bite simultaneously. Voilà. Simultaneously. Now, the court called
MC Oluomo and Alhaji Najimudeen Yasin, a criminal, to vacate the national headquarters within 24 hours. Now, Ejo Tori Tolong and Lagos State sharing this post. Momo ya to share post you. Post iteri. Talk to Oluomo criminal. O le pe prison lo ma ku se, and one of me very fun people iloruko. Àwọn loyalist tí wọ́n tẹ̀lé Sego ní every time. Ó wá sọ pé àwọn ni yọkọlú kò wá tán bí, make una no leave the office. Ẹ̀wọ̀n ni ẹ máa kú sí. Ore ìsàlẹ̀ ló wà. Ìsàlẹ̀ ló wà. Ṣé now wọ́n wá ń tag. Wọ́n wá kọ síbẹ̀ pé tag Legacy. Wọ́n ní go and tag Legacy. Wọ́n wá pè mí. Wọ́n kọ síbẹ̀. Wọ́n kọ síbẹ̀. Now, listen, before I get to watch the show, more update pé I'm coming. 5 p.m. Nigerian time today. Bí mo ṣe update yẹn ti dọ́dọ̀ wọn. Ó ti dọ́dọ̀ wèrè tó kọ kíní. Ó máa every time ló máa ta sí rẹ̀ tí mi kì í dá lóhùn. Because mi kò sí làákàyè lórí ẹ̀ tí mo fẹ́ fi dá lóhùn. Kò ní ọgbọ́n kankan tí mo fẹ́ fi dá lóhùn. Ó wá lọ delete ẹ̀. Why tó fi delete ẹ̀ kó lórí page ẹ̀? Òun wá gbà tó rí pé òun ló ní kó lọ tag mi. Go and tag Legacy. Ó wá tag mi tán. Mo wá update padà pé okay, mi ní jẹ́ òtútù. I'm coming out. Màá jáde, màá dá ẹ lóhùn. Ó sáré lọ yọ. Bóyá bí mo ṣe sọ máa tún wá dá padà síbẹ̀. Tó bá dá padà síbẹ̀, ọmọ àlè ni ẹ. Ṣe lé ní mo ti bẹ́ screenshot ẹ̀. Àti ẹ̀yin Lagos State tí gbogbo yín pé ẹ̀wọ̀n Olúọmọ máa kú sí. Tí máa ní kí máa dárúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan yín bíi 4-5. Tí máa ní kí máa dárúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin tí mo ń dárúkọ yìí, ojoojúmọ́ lẹ máa ń wà pẹ̀lú Sego every time. Ẹjọ́ tẹ́ bá ń gbọ́ mi bá mi type yes. Àgbọn wọn gbọ́ mi. Ta ló ń pè mí tó ń disturb me for now. Kò sẹ́nibọ̀dì tó kọ yes. Ẹjọ́ tẹ́ bá ti ń gbọ́ mi ẹjọ́ ẹ kọ yes. Ẹjọ́. Àmì tí rí yes kankan. Ó dà pé wọn gbọ́ mi nìyẹn. Yeah. Ó dà pé wọ́n ti ń kọ yes. Aye, ìkọ̀ yẹn kan wá kí fóònù ọmọlẹ̀ kan wá pè yàn ẹni ààrẹ tí ẹ̀ níwò. Yeah, àwọn èèyàn gbọ́ mi yẹn. Okay, thank you very much. Kí n wo. Now, ẹ ṣe. Okay, ṣé ká continue? Ṣé kí n máa continue lórí ẹ̀ṣẹ̀ ní gbọ́ bẹ̀? Ṣé kí n continue? Okay, thank you very much. Ẹ yes. Now, ìdí tí mo fi sọ pé Sego gangan ó kò like peace, ó dẹ̀ ń fẹ́ downfall Olúọmọ. Why ni pé láti ìjọ́ tí wọ́n ti sọ pé kí àtọ̀tún àtòsì kí wọ́n lọ ceasefire. Láti ìgbà tó sọ pé ọ̀tún àtòsì kó lọ ceasefire. Láti ìgbà yẹn kò tí sí serious warning. Ẹ gbọ́ o, kò sí serious warning látọ̀dọ̀ chairman wọn.